ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فيا أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله. يقول الله تبارك وتعالى في القرآن العظيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ويقول سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أبو جماعة أدوك فلون أترى كيولون كيولون قالوا النبي ومحمد أجري because ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sísìn tó ju Allah lọ, gẹ́gẹ́ bí a ṣe ń jẹ́rìí pé Ànábì wa Muhammad òjíṣẹ́ ọba náà ní ẹrú ẹ̀ ní tí Ọlọ́run ọba rán wá bá wa nígbàtí lè dá fáwọn òjíṣẹ́ nítorí kó lè jẹ́ bashira wa nadhira, kọjẹ́ ni tí ó júwe sẹ́rí fún wa táàfi wà ní Jánnà, kọ́dẹ̀ jẹ́ ni tí ó kìlọ̀ sẹ́ẹ̀kú fún wa táàfi ní ìwọ̀nà Ọlọ́run. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó bá Nábì náà, kó bá ara ilé, kó bá wọn sàhábà rẹ̀, kó lọ bẹ́ẹ̀ títí dojú ẹ̀san. Ibadallah, àkọ́kọ́ tí ọkọ̀kọ́ já kọ́kọ́ ọ̀rọ̀ ní khutba lónìí ni pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ittaqullah, ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ọjọ́ mẹ́jọ lábẹ̀rẹ̀ khutba pẹ̀lú gbólóhùn pé ẹ bẹ̀rù Ọlọ́run. Ìtí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run, gbogbo àṣẹ t'Ọlọ́run bá pa wá ká ṣe, ìtí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run. Gbogbo t'Ọlọ́run wá kọ̀ fún wa pé ẹ má dé díẹ̀ ká jìnà sí tẹfẹ́tẹfẹ́ ní jẹ́ bẹ̀rù Ọlọ́run. èyí kó òun bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run ní ó kírun kọ́ mọ́ kírun kọ́ bẹ̀rù Ọlọ́run náà nù. èyí kó òun bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run ó sọ pé gbààwẹ̀ kọ́ máa jọ̀sánù Ramadana kọ́ bẹ̀rù Ọlọ́run náà nù. èyí kó òun bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run ó ṣe sìnà léèwọ̀ kọ́ máa ṣe kọ́ bẹ̀rù Ọlọ́run náà nù. kọ́lọ́run ó sọ tí léèwọ̀ kọ́ máa mú kọ́ bẹ̀rù Ọlọ́run náà nù. ọ̀rọ̀ ẹ̀yìn àgàbàgebè tí ń ṣe tọ́lọ̀ ní ọ̀dá kò bẹ̀rù Ọlọ́run náà.
Ibadallah tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run àwọn àṣẹ t'Ọlọ́run pa wá pé a ṣe ká ṣe bó ti ní a ṣe àwọn tí Ọlọ́run ọba kọ̀ ká jìnà sí tefetefe bó ti yẹ kí a jìnà sí. Ibadallah ọba mi ní yá ayyuhan nas ọ̀pọ̀ èèyàn ittaqu rabbakum ẹ bẹ̀rù èmi ọba yín alladhi khalaqakum min nafsin wahida èmi ọba tí mo dá gbogbo yín láti bí ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha láti bí ẹ̀mí yẹn mo ti dá ìyàwó rẹ̀ wa batha minhuma rijalan kathira wa nisaa látara ádámù àtàwáwù tí mo dá wọn lára ara wọn mo wá dá ìmọ̀ye ọkùnrin tó lọ gbá mo dá ìmọ̀ye obìnrin tó lọ gbá mi mo dá gbogbo yín bẹ́ẹ̀ wattaqullah ẹ̀ sì bẹ̀rù mi alladhi tasa'aluna bihi wal arham ọba tẹ́ ma fi kọ́ra yín lọ́rùn ẹ sì mọ́ jókòó ẹbí ó tọwọ́ yín já ẹ bẹ̀rù okùn bí kọ́ mọ́ tọwọ́ yín já inna Allaha kana alaykum raqiba èmi Ọlọ́run yìí mójútó yín lọ́kọ̀ọ̀kan. Ibadallah àkọ́kọ́ ọ̀rọ̀ ní ká bẹ̀rù Ọlọ́run. Kí ni tọ́pìkì kútùbà jímà wà lónìí? Àwọn kíní ó sùn wà mọ́lọ́run. Ibadallah bí ẹrú bá ti súnmọ́ Ọlọ́run tó lérí ilẹ̀ yìí ní ìrọ̀rùn gbádùn ayé rẹ̀ ìfọ̀kànbalẹ̀ rí ti pọ̀ tó bẹ́rù bá ti wá jìnà sọ́lọ̀ tó bẹ́ẹ̀ náà ni ó ti wà nù nira ayé tó Ọlọ́ni wa man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytana fahuwa lahu qarin ẹni bá lè mi fẹ́ dá sẹ́yìn ní ṣetọ́lọ́hun á ṣètò ṣètánì fún tí ó máa tẹ̀lé káàkiri ìgbẹ̀n tó lè mi ọ̀fẹ́ súnmọ́ lọ́hun á sì sún èsùn á ṣètò èsùn fún èsùn wọ́n máa tẹ̀lé yọ́ máa gáìdì ẹ̀ fahuwa lahu qarin òun ni ó máa bá sọ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti súnmọ́ lọ́hun tó ṣètánì ó ṣe bìlà fún tó bẹ́ẹ̀ bá ti jìnà sọ́lọ́hun tó bẹ́ẹ̀ ṣètánì ó ti bá sọ̀rẹ́ tó. Ibadallah ní kútùbà lẹ́ni yín pàkíyèsí yín sí nǹkan mẹ́ẹ̀dógún tí sún ní mọ́ Ọlọ́hun nǹkan mẹ́ẹ̀dógún tí sún ní mọ́ Ọlọ́hun téèyàn fi jẹ́ ní Ọlọ́hun àkọ́kọ́ bẹ̀ ni at-tawbatu an-nasuh àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ kó tọrọ àforíjì lórí ẹ̀ ìtọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ sún ní mọ́ Ọlọ́hun ni wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara ma lakum la tarjuna lillahi waqara wa qad khalaqakum atwara. Ibadallah at-tawbatu wal inabatu ila Allah tuqarribu al-'abda ila Allahi zulfa kẹrù máa ronú kó máa pàwàdà kẹrù máa ronú kó máa túbà àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìmọ̀ sun ẹrú mọ́lọ̀ ní. Ibadallah kí là ń pè ní tawba májẹ̀mú márùn ní jẹ́ tawba tó bá jẹ́ṣẹ̀ tó wà láàrin wa tó bá mi subhanahu wa ta'ala májẹ̀mú alákọ̀ọ́kọ́ al-iqla'u 'ani dhanb ẹ̀ṣẹ̀ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kó dá dúró kò sí mọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe ọ́ dáma bóyá nú ẹ̀ṣẹ̀ tí ẹni pọ̀ nǹkan tí ló ṣẹ́ bó ti ń gbọ́ kútùbà yìí kó délé kọ́ lọ́dọ̀ tí náà nù àti iṣẹ́ tó ń lò pẹ̀lú ẹ̀ nú ẹ̀ṣẹ̀ tí ẹni di sínà má gbé kọ́ọ̀lù wọn má wọ́n náà má pè wọ́n má kọ́ jáwó tó gẹ́ nú ẹ̀ṣẹ̀ tí ẹni rìbá lọ́dọ̀ padà sí báǹkì nú ẹ̀ṣẹ̀ tí ẹni kọ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn wọ́n sọ ọmọ mẹ́rin lọ́wọ́ nú ẹ̀ṣẹ̀ rẹ ní kọ́ máa fàsìkò òun ráre máa sọ àsìkò kó tó tó má fi ráre má àkọ́kọ́ gbésẹ̀ nu kó ẹ̀ṣẹ̀ tó ń ṣe kó stọ́pù ẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbésẹ̀ táwọ́bà òun wá ní kọ́ sàbámà pé aha kọ́lọ́hún fún mi lálàáfíà kì í sì máa fi bóbi olóbi sùn ṣé mo wá lọ síbi ọlọ́run fẹ́ báyìí àbámọ̀ nù ní kọ́lọ́hún fún mi lówó kí n má lọ ọ̀rọ̀ tí mu pẹ̀lú owó tọ́lọ̀ ń fún mi
àbámọ̀nù ni àlàáfíà mi igi máa fi rojọ́ kàkẹjọ́ ẹlẹ́jọ́ àbámọ̀nù ni ẹsẹ̀ mi mọ́ wá fẹ́ ní lọ́sùn fúnfún yìí lọ mọ́sálásí dé máa sábàmà pé àwọn tọ́lọ̀ ń ṣe fún ọ lọ síbi tó bá ń fẹ́ kó lọ sí àbámọ̀ ó di méjì. ẹlẹ́kẹta adamul audati ilayhi abada kọ́ láníyàn kó tún padà sí dẹ́sẹ̀ nìmá pèsè mọ́ jáwọ́ náà wọ́n tún ṣe mọ́ ó di mẹ́ta. ẹlẹ́kẹrin ọ máa sọ àwọn akínníkàtà ń pè ní aqwalul istighfar àwọn ọ̀rọ̀ fẹ́ríjì mi ọlọ́run àwọn ọ̀rọ̀ ń bẹnu ṣẹ̀ríà tí ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run fẹ́ríjì mi astaghfirullah al-azim alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi ghufranaka allahumma wa bihamdik rabbana dhalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. àwọn aqwalul istighfar nuni ọ̀rọ̀ tẹ́yìn sọ tí fi rí àfẹ́ríjì ọlọ́run wọ́n máa sọ lẹ́yìn ìgbésẹ̀ mẹ́ta tí mo sọ yìí eléyìí ó sì kẹrin. Ibadallah okò ẹlẹ́karùn ọ máa ṣe a'malul istighfar àwọn sẹ́tọ́lọ̀ fi fèrí jíyàn nawafil ọwọ́ masalasi ó ṣe náfílà ọba kíjí màtá lónìí náfílà araka mẹ́rin kó tó jáde masalasi bala sáré bá ń bọ̀ tí a ti pèrún ọwọ́ masalasi ó ṣe náfílà before magribi lẹ́yìn magribi náfílà wà before ìṣáì lẹ́yìn ìṣáì náfílà wà qiyamul layl àwẹ̀ alamisi àwẹ̀ mọ́ndé pé tọ́ pé ọlọ́run ti ẹ̀wò kanú àwọn ilé yóò fèrè ẹsẹ̀ méjì mi pé ọlọ́run àwò náfílà yìí pé ọlọ́run àwò àwẹ̀ yìí sadakat sàárà pé ọlọ́run àwò sàárà yìí tọ́ ọlọ́run àwò tìjú ọ̀kanú àwọn ilé àfẹ́ríjì mi lérí àwọn ẹ̀ṣẹ̀ tí mo dá kọjá wọ̀nyí. àwọn là ń pè ní a'malul istighfar. àwọn nǹkan yìí tó bá ṣe yuqarribuka ila rabbika sulfa yóò sún ọmọ lọ́wọ́ ọjà wọn bí ẹsẹ̀ ó ṣe tawba bí mo ti kàálẹ̀ wọn. Ibadallah ó sún ọmọ lọ́wọ́ sọwárí tawba tí mo kàálẹ̀ wọn tawba tí ń bẹ láàrin èèyàn pẹ̀lú ọlọ́run ni o ẹ̀dá pẹ̀lú ọlọ́run ni o kìí ṣẹ̀ṣẹ̀ tó ṣe yẹn o èyí tó ṣe yẹn o síbẹ̀ o tọ́ba ṣe tawba lé ẹ̀ṣẹ̀ tó ṣe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí òun náà fẹ́ díjì hàn o ọlọ́ba pé lágbájá orí kí wọ́n lé ọmọ iṣẹ́ ń jẹ́ òní èmi mọ́ kọ̀wé bá ti ẹjẹ́ tí wọ́n fi lé ọ fẹ́rí jìn mí wà lọ́wọ́ fẹ́rí jìn ọ̀tọ̀ yóò bá sì fẹ́rí jìn ẹ máa ránjú alkiyama tọ́ba fẹ́rí jìn ọ̀tọ̀ wọ́n wá sí márùn tí mo wílẹ̀ kan mọ́ yóò wá di mélòó. Ibadallah márùn yẹn ran ẹ̀ṣẹ̀ láàrin wa tọ́lọ́hun tọ́ba yìí pẹ́sẹ̀ àárín wa àtẹ̀yẹn ní ìkẹfà wọn kún tí ọba kún ọkàn sí márùn ní kìí nítumọ̀ ló fi já pẹ́sẹ̀ èèyàn ju ẹ̀ṣẹ̀ Ọlọ́run lọ kásẹ̀ èèyàn ó burú já ìju kásẹ̀ Ọlọ́run lọ kò sí ìtọ́dánú méjèèjì àmọ́ kan máa jẹ́gbọ́n kan máa jáburú aburú ń jáburú àmọ́ kan ju ìkan lọ. Ibadallah àwọn tí ọmọ sún wa mọ́ Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì inú mẹ́ẹ̀dógún ibadatullahi haqqa ibadatihi kẹsìn lọ́n bó ti yẹ kẹsìn lọ́n. Ibadallah ọba mi ń gbà tí ó ṣètò ẹ̀sìn kọ̀ọ̀kan sí kọ́tọ́ pé ẹ máa sìn mí ó bá ti wù yí o rárá o ọfẹ́ bákan lọ́fẹ́ ká sìn òun. ọlọ́ni wa man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar ẹni bá ṣẹbọ pẹ̀lú mi ń ṣe àlìjẹ́nà lè wọ̀ fún ń sọ pé bí tí ó darí sí nínú ṣe é ma pé nísìn ara ẹ̀sìn àkọ́kọ́ ẹ̀sìn lẹ́bọ ọlọ́ lè béèrè ní pé ẹ dákun kí ni ń jẹ́ bọ kí ni ìṣe tí ṣẹbọ kí lọ́lọ́run pè lẹ́bọ ọ̀kan gbọ́dọ̀ sọ pé àwọn tí a ń gbẹ́bọ lóríta nìkan ìwọ́n náà ń ṣe nǹkan mi tọ́jẹ́bọ tọ́lọ̀ kéwú kan tọ́lọ̀ kẹ́kọ̀ọ́ tọ́lọ̀ béèrè Ibadallah ibadatullahi haqqa ibadatihi kẹsìn lọ́hùn bó ti yẹ kẹsìn lọ́hùn ẹ wàá kírun bó ti yẹ kẹ kírun ọba mi ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ó níjàsíkò wọn máa bọ́ mọ́ ọ lọ́wọ́ àsìkò yẹn ò ní jẹ́ ọmọ bọ́ mọ́ ọ lọ́wọ́
arákùnrin kan wọ mọ́sálásí ó kírun anabi ní padà wá túnú rẹ̀ kí ó kírun ó tún kí anabi tún ní padà wá tún kí ó kírun ó tún kí anabi tún ní padà wá tún kí ó kírun wọ́n yà anabi wá rí pé eléyìí ọmọ tí ń ṣe náà ni anabi wá ní farabalẹ̀ ó gbénu dúró ó farabalẹ̀ ó ka fatia ó farabalẹ̀ ó ka súra ó farabalẹ̀ ó wá rúkú ó wá farabalẹ̀ ó fèrè kanlẹ̀ ó wá farabalẹ̀ anabi wá ń ka fún bí ó ti ṣe ń jásí pé àkànlé kírun bá ti fẹ́ bọ́lọ̀ bá ti fẹ́ ká kí láti kí ni ìbádàlá tó bá fẹ́ súnmọ́ Ọlọ́run ó sìn bó ti fẹ́ kó sìn ọ́n ó kírun bó ti fẹ́ kó kí ọ̀kan ní pé wọ́n ń kí ìwọ náà ń kí Ọlọ́run ò ní gbà bó lọ́lọ́run fẹ́ kí n kí bẹ́ẹ̀ ló ti kí ni ló ti kí ẹ sìn lọ́hùn bó ti fẹ́ kẹ́ sìn ọ́n ara ẹ̀sìn ni Muhammadu Rasulullah wá ara àbádà ni Muhammadun ìtumọ̀ ọ̀rọ̀ ní pé gbogbo tànàbí bá mú wá ní ìmọ̀ ṣe ọgbà lànàbí arápọ̀ ọgbà ní pé kó tẹ̀lé súnà rẹ̀ àìtẹ̀lé súnà ó sílọ̀ bó ti yẹ kó sílọ̀ ó tẹ̀lé súnà nàbí ní ó jẹ́ máa túmọ̀ kó ń sílọ̀ bó tó ń ti fẹ́ kó sin Ibadallah à ń padà bọ̀ wá bí pọ́ìntì kátà tún ká tí ó jẹ́ ẹlẹ́kẹta òun ni àlẹ́ ẹ̀lùmọ̀ nínú tí súnyàn mọ́lọ̀ ní mímọ̀ wá tẹ́bá lọ sákèsí innama yakhsha Allaha min ibadihi al-ulama'u bẹ́yẹn bá ní mímọ̀ tí mímọ̀ bá dójú ẹ̀ tán ìgbà òun ìbẹ̀rù Ọlọ́run ó dìbẹ̀rù Ọlọ́run gidi gbogbo àfáàtẹ́ bá rí tí ó kéwú tí ó bẹ̀rù Ọlọ́run kò kéwú náà tẹ́ẹ̀tẹ́lẹ̀ kéwú rẹ̀ ò nítumọ̀ bí kéwú bá ti nítumọ̀ sí bẹ́ẹ̀ ni bẹ̀rù Ọlọ́run máa ṣe kíni yóò máa lékún sí ẹni tí bẹ̀rù Ọlọ́run jù lẹ́ni tó ní mímọ̀ ń pọ̀ Ọlọ́run jù pé ọba yìí tó báyìí ọba yìí tó báyìí bí bá ti ní mímọ̀ sí ti mọ Ọlọ́run sí bẹ́ẹ̀ ni bẹ̀rù Ọlọ́run máa pọ̀ ní ìgbáyẹ̀ sí ẹ bá ti rẹ́ nìkan tí ń kára fi lẹ́nu tí ń lùgbà Ọlọ́run kò kéwú o mímọ̀ rẹ̀ ò nítumọ̀ ní fi ń lùgbà Ọlọ́run o ìmọ̀ tó bá tó mímọ̀ tán ìbẹ̀rù Ọlọ́run ní ẹni yóò ṣe kíni Ọlọ́run fi ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹ sì máa wo gbogbo yín pátápátá gba ẹ̀kọ́já lé kéwú ẹ lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn làwọn àfáà súnnà fi ní hílàkọ̀ ilmiya káàkiri ilé kéwú kẹ́ntì ń ṣe hálkọ̀ kéwú káàkiri ọlọ́jọ́ alamisi ọlọ́jọ́ mọ́ndé ọlọ́jọ́ sannde ọlọ́jọ́ sátidé ẹlẹ́yìn jímà mara wọn kútukùtù bẹ́ẹ̀ táwọn afá dálẹ̀ káàkiri àwọn náà ń ṣe ń bí Ibadallah nítorí sábà kí umma ilé ní mímọ̀ lọ́lọ́run fi sọ fún Ànábì pé wa qul rabbi zidni ilma sanuqri'uka fala tansa máa sọ pọ́lọ̀ bùn mímọ̀ á sì máa kọ́ ò ní gbàgbé Ibadallah ìyẹn lọ kọ́ mímọ̀ ni tàwíìdì àkọ́ ni bá a ti kírun àkọ́ ni bá a ti gbààwẹ̀ àkọ́ ni bá a ti yọ sàká àkọ́ ni bá a ti sáájì àkọ́ ni kọ́dà bá a ti bóbìnrin gbénu lẹ́nu sẹ̀ríà àkọ́ ni kọ́dà bíyàwó ti sí pẹ̀lú ọkọ rẹ̀ àkọ́ ni Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ títí táàbà wọlé tọ́ sọ táwì bàbá jáde ọ̀sọ̀ táwì tọ́ba súnmọ́bìnrin rẹ̀ ọ̀sọ̀ tó wì tọ́ba súnmọ́ta ó tún lọ léwẹ̀ wọ́n kọ́ ó tún wẹ̀ kì í ṣe pé ọkà tó máa dami ara wọ́n tún kọ́ ọ bó ti wẹ̀ ẹ́ Islam kọ́ alẹ́kọ̀ọ́ títí bàbá ọmọ mọ́sálásí á ní táwì bàbá jáde ó ní táwì bàbá kọ́ra yẹn ó ní bá ti kí tábà kí náà fílà ó ní bí á ti kí bàbá kẹ́nìkan ló fẹ́ jẹ́ mùsùlùmí òun ò ní kéwu mímọ́ kí ló wà á fi kún kí ló fi kún bàbá ti wá ní mímọ́ ẹ̀sìn tó yẹn bẹ́ẹ̀ ló sì sin lọ́n tó bẹ́ẹ̀ ló ti wá súnmọ́ Ibadallah ọ̀rẹ́ méjì wà kọ̀sásìkò ní khutbah amẹ́já ti sáré pìtàn yìí kọ́dà bá rí mẹ́ẹ̀ẹ́dógún kàpẹ́ mọ́ lónìí ọ̀rẹ́ méjì wà kẹ́ẹ̀rí àǹfààní mímọ̀ báwọn ẹnìkan lè súnmọ́lọ̀ pẹ̀lú àìmọ̀ kan láíláí ẹnìkan lè súnmọ́lọ̀ pẹ̀lú kí mọ́ pé
ẹlòmí ìyà tí ń fi ń jẹrẹ lérí àyè mẹ́ka tó rọ̀pọ̀ ń súnmọ́ lọ́hùn ìyà ń pọ̀fà ó lè dúró lórùn tí ọ̀nà ju sísánmọ̀ látàárọ̀ dalẹ̀ ọlọ́run ò béèrè kò sí ní ìgbà lọ́wọ́ rẹ̀ nǹkan bí ìyà jẹrẹ ni. ọ̀rẹ́ méjì wà wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n wá láwọn fẹ́ dẹni ọlọ́run àwọn fẹ́ kọ́lọ́run dá ohun àwọn mà ní sánmà ọ̀nà wọ́n lára gbígbà ìkánlẹ̀ mi fẹ́ sí lọ́hun kí n kà máa sí lọ́hun èkejì lè mi rí pé kí ní yóò lè wọ́kọ̀ àfi kí n lọ kéwú kí n lọ kọ́ bíyàn ti súnmọ́ ọlọ́run ètò lọ́wọ́ lọ lè kẹ́kọ̀ọ́ gbalẹ̀ kéwú lọ èkejì bẹ̀rẹ̀ sí sí lọ́hun tó tilẹ̀kùn àárọ̀ àtọ̀sán àtàlẹ́ ti láwọ́ Kùránì kankan ní náfìlà ni ńgbà tó yá ó rí pé ìlú yọ gbà wọn mọ́ torí pé tó bá jáde síta lẹ́yìn náfìlà àwọn obìnrin oníhòòhò ní rí àwọn tó sí tán ní pé òun kò lọ́nu gbó bá kó lọ́nu gbó ní wọ́n lọ dágbénu gbó àtàrà àtọ̀sá àtàlẹ́ ìbádà ni ọ̀rẹ́ rẹ̀ kejì ti wá kéwù lọ yẹn lọ́kọ́ rẹ̀ mi nú gbó tó wá ọba wọ́rẹ̀ rẹ̀ lọ nígbà tí ó dénú gbó ọ̀rẹ́ ń ṣe náfìlà lọ́wọ́ ọpẹ́lẹ́ ìrákà yìí púpọ̀ ọ̀rẹ́ ṣe sùúrù ọpẹ́ nírùkú púpọ̀ ọ̀rẹ́ rẹ̀ tún ṣe sùúrù ọpẹ́ ń fèrè kanlẹ̀ ọ̀rẹ́ tún ní sùúrù ń gbọ̀yà lọ sálámà wọ́n kíra wọn wọ́n dì mọ́ra wọn kújọ́ mẹ́ta ẹni tó wá kíyàn ìgbà tó ti dé ní tí ń gbòórùn òkú kankan ìwọ ọ̀rẹ́ mi ń gbòórùn bí òkú kankan ó ní bẹ́ẹ̀ ni lóru àná mọ́júmọ́ àníjẹta mọ́júmọ́ àná òun ṣe náfìlà lọ́wọ́ ń bí ẹ má yẹn lọ báyìí ń bọ̀ báyìí ń lọ àwọn òpin ọlọ́run o àmọ́ tá a fi yọnu ọlọ́run ẹ̀dọ́ ọlọ́run kan tó ní lọ ní ń bọ̀ yìí o ọlọ́run o àmì òré bóòlù wọn ti pàṣì onígbà tó lọ́ba kú síwájú gbogbo àbáwò tó ń fèrè lọ́ba kú ọlọ́run mọ́ kí ní wà lámì wò ní òun sì gbọ́dọ̀ pàṣì dánwò kó ń wá máa wo ikú tí ọlọ́run kọ́ wà lérí ilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ fi dán wò ní kó ń ya pàṣì lòun bá gbé kúté òun lòun bá so bí tí a sọ pé ikú tí ọlọ́run ní kò gbọ́dọ̀ rárí torí wọn ọmọ bí tó wọ́n ti rí yọ̀nà ọlọ́run tó ń wá ní ìjọ olóòtú ìsìnkú mi tí a sọ olódìjẹ ìta oníbẹ̀ ní inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban ọlọ́run ọba má gbogbo tí ọba má kì í gbà gbogbo orun tó kí láti jẹta kò sí gbígbà mẹ́ o torí òun kí lábẹ́ ìgbìn ni ẹ̀dàkúta lọ̀gá ara wọn bí táyì màkà lídìí ẹlòmíìdé yóò ṣe nẹ́fẹ̀ẹ́ láti orú mọ́jú ní fáwá títí tí ọba fi dárọ̀ kí ní kí wẹ́rẹ́ kan wáyé ní ṣe tí ọba gbèjì ní ìpàlá ìmọ̀kan ní ìbádàlá nínú tí súnni mọ́lọ̀n jù láyé al-ilm mímọ̀ jẹ́ kan ló fi já sí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wà láláì ní níbi tó ti máa lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹni alùkọ̀tẹ́ máa lọ ọ̀dọ̀ àwọn àfáyẹ̀ tí máa lọ bọ́ bá rò pé ó jù fún ọ ó lè lọ wọlé kéwú tó fi dàfà máa lọ jókòó àwọn àfẹ́sìn àfáà súnà ní wí o ìran oníjòkó lọ́dọ̀ dandan o ìran bí wọ́n ti ń pin náà o yóò sì rán níbi wọ́n ti ń hó yàmù tí ò sí kókó ibi wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa lọ bẹ̀ torí pé nu tí ó sùn ọmọlọ́ ní kọ́ ọmọ bó ti sìn bádàlá kùnrin kan wọ́n ń pè ní Abu Israel láyé ànábì wa Muhammad ó lóun fẹ́ súnmọ́ lọ́hun ọbọ́ sórùn ọ̀ràn jùmọ́rùn lókè ànábì ní ọjáde wa ọba tó dúró ànábì ní kí ní sí Abu Israel ẹ lọ lè pè wá Abu Israel kí ló dé ó ní bẹ́ẹ̀ ni òun fẹ́ di wòlíì òun fẹ́ dẹni ọlọ́run lòun ṣe dúró sínú oòrùn òun sì lérí pé láàárọ̀ bó wọ́n ti máa jáde nù tóòrùn wọn máa pa àwọn dalẹ̀ tó wọ́n máa ran jùmọ̀nù kọ́ lọ́mọ pé òun ń jìyà sẹ́ńtórí tóun òun ò sí ní súnmọ́ bí mọ́ òun ó sì máa fi ojoojúmọ́ ayé gbàgbà Ànábì ní àhá lẹ́yìn àwẹ̀ tó ní mọ́gbà mí mọ́ sì kú olóòrùn mọ́ para rẹ̀ sì máa lọ jẹ máa lọ súnmọ́ bí rẹ̀ wọ́n fi yàjò bí èmi ni mo súnmọ́ lọ jù láàrin yín asúmù wa aftir mọ̀ ń gbàwẹ̀ mọ̀ ń túnú akúmù wa anam mo ń ṣe kí àmì lẹ́ni mo sì ń sùn wa atazawwaju nisa mo sì ń fẹ́ yàwó mo ń súnmọ́ àwọn yàwó mi
wa man taraka sunnati ẹni bá ṣe yàtọ̀ sí bí mo ti ṣe òun falaysa minni kò sínú ọjọ́ mi mọ́. kẹ́nìkan máa lọ ti jẹ máa ranjú mọ́rùn káàkiri máa ń ṣe wọ́n káàkiri ẹ̀ sàmì pé kò sínú ọjọ́ ànábì mọ́ náà kí ló lídìí ẹ̀dẹ́bí tí ń ṣe òun àìmọ̀kan ibadallah ló ti sún ní mọ́lọ́run ìmọ̀jẹ́ kan ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn ibadallah istisharul iwad ó yẹ kó o máa ronú pé ntọ́ ń bá ń ṣe ọ́ lábọ̀ níjọ́ tó mi yẹn bá ronú pé ntí ń ṣe ọ́ lábọ̀ yóò ṣe dáadáa kí ẹ máa pé tó ń bá sábòsí ọlọ́run fìyà jẹun tó o bá ronú pé ntí mo fẹ́ ṣe yìí ìbínú ọlọ́run wà ń bẹ ẹ dákun bí àwọn ronú kan kí ni ó ṣe ntí mo fẹ́ ṣe yìí ọlọ́run ọ̀fẹ́ wọ́n ní kíní yìí ń gbé èèyàn wọ́n náà wọ́n ní tí ń bá ṣe báyìí jìyà báyìí lọ́wọ́ lórí ẹ̀ ẹ dákun jàmá kéèyàn máa ronú bẹ́ẹ̀ tó bá ti fẹ́ sẹ́lọ̀ ń kó ronú bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ń kí ni ó ṣe lẹ́ẹ̀kan náà tó bá ti sọ́lẹ̀ yóò sì súnmọ́ lọ́hùn torí ẹ̀ṣẹ̀ tó fẹ́ sí tí ó lè jìnà sọ́lọ́hùn bá ti ṣẹ̀yìn lẹ̀ òun ló sì súnmọ́ lọ́hùn ibadallah ẹ̀wọ́tọ́lọ́ ní wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa inna al-jannata wa amma man khafa rabbihi ẹni bá bẹ̀rù Ọlọ́run rabbahu wa amma man khafa maqama rabbihi ẹni bá bẹ̀rù jọ́ tí ó pàdé Ọlọ́run wa naha an-nafsa 'anil hawa tó wá kọ̀ fẹ́mi rẹ̀ níbi iṣẹ́ ẹbú tó fẹ́ ṣe ó rò pé wa amma man khafa maqama rabbihi ẹni bẹ̀rù pé jọ́ kan yín pàdé Ọlọ́run o wa naha an-nafsa 'anil hawa ọwọ́ akọ̀ fúnfẹ́ ẹnu rẹ̀ kò jó ṣe tọ́fẹ́ ṣe má Ọlọ́run ní ká sọ fólú ẹ̀ pé fa innal jannata iyal mahawa aljanna ni ó dé sí torí pé kí ni oorun àti bọ̀tán tó ń fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn bá ti rà àti bọ̀tán tó fẹ́ ṣe torí pé àti bọ̀tán ò ní dá bóńlá káyé bá ti rú báwọn kí ni ó ṣe yóò sọ ọ́ lẹ̀ ni ọba yìí ti sọ ọ́ lẹ̀ báwọn yóò sì súnmọ́ lọ́hùn torí pé nìyẹn ti bẹ̀rù pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan tí ó fìyà tó ń fẹ́ ṣe jẹun ọwọ́ akọ̀ fúnfẹ́ inú ẹ̀ kò ṣe tọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ irú ẹni bí ọwọ́ asúnmọ́ lọ́hùn yóò wọ alìjẹ́nà ibadallah ǹjẹ́ kò di mẹ́rin báwọn àbí márùn ọ̀dà ilé karùn-ún kí n fi kún bí yẹn bá fẹ́ súnmọ́ lọ́hùn yóò máa ka alukurani yóò máa ronú sí kíní alukurani sọ yóò máa fi ṣiṣẹ́ yóò máa ka alukurani yóò máa ronú sí pé kí alukurani ń sọ yóò máa wá fi ṣiṣẹ́ ibadallah tìláwà fún rẹ̀ èèyàn mélòó ní ń ṣe láàrin wa kí èèyàn gbé alukurani lánìí kọ́ máa kaba yìí lásán gan nurun fil wajhi yìí máa da ìmọ́lẹ̀ bó fèsì yóò da ìmọ́lẹ̀ bó fèsì rẹ̀ baha fil wajhi ìmọ́lẹ̀ wà lójú rẹ̀ kí sí pé àwọn aka lásán ọkà tó tó wà kí ni wí ọgbọ́dọ̀ mọ́ kí ní wí ló fi já sí pé gbogbo ọ̀nà ká gbàgbọ́ alukurani yé làwọn àfẹ́sì ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n tú alukurani sí gbogbo èdè tèyìnbó ń bẹ tẹ́lárúbáwá ń bẹ bọ́ bá jẹ́ wàǹgára òun tó gbogbo orí tèdè tiẹ̀ náà ibadallah ẹ lọ lè ra alukurani ẹ máa wá ká tó ti túmọ̀ pé kí lọ́lọ́run wí bẹ́ẹ̀ bá wá ká tán tí ọba yíyọ fi lọ àfẹ́sìn pé ntọ́lọ́run wí bí mo kà ní Yorùbá lè bó ìgbóyé ìyọba wa yẹ kó o fi ṣiṣẹ́ nígbà tó bá ń pè alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata mimma razaqnahum yunfiqun walladhina yu'minuna bima أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله ألف لام ميم ذلك الكتاب وتفقترة بدني لا ريب فيه إيبيجي سيمبو kí wọn náà ká pé iyèméjì ò sí ń bẹ ìmánì ni ó sì máa gbà pé iyèméjì ò sí náà Kùránì sọ̀ngbọ́n jẹ́ wọn bá ń ṣe wá sí wọn kọ́lọ́run wíwá yìí tí wọ́n bá ti lè ka Kùránì ọkàn rẹ̀ ọba lè pé Kùránì ni wọ́n kà wọn iyèméjì ò sí kíní àmọ́ gbà tí wọn náà tọ́ kó rí bẹ́ẹ̀ rí ní wọn bá ń kà wọ́n pé àsọ́dọ̀ sì jẹ́ wíyí wọn kò sí tọ́fà ìwọ́n ní ká tẹ̀tẹ̀lẹ̀
Ọlọ́run tó ní hudan lil muttaqin ìmọ̀nani fún gbẹ́ni tí ó bẹ̀rù mi níjọ́ tí wọ́n náà bá ti ojú ara ẹ̀ka pé ìmọ̀nà Kùránì o níjọ́ wọn bá ní kíní kan bẹ nú ẹ̀ tó sọ báyìí wọ́n náà mọ̀ pé ara àmọ̀nà tó yẹ ká ṣe kíní. alladhina yu'minuna bil ghaibi àwọn tó gba kọ̀rọ̀ gbọ́ lákàtí náà sọ pé wọ́n ní ká gba kọ̀rọ̀ gbọ́ àmọ́ Ọlọ́run tó tó àti gbọ́dọ̀ gbàgbọ́ àbọ̀ Ọlọ́run rí sọ Ọlọ́run rí pẹ̀lú bá Ọlọ́run ọ̀pọ̀rọ̀ ni o kọ̀rọ̀ lọ́lọ́run a sì gbọ́dọ̀ gbàgbé ń bẹ múnkàrù wà nàkírù wọn ní bẹnu sáré tààlọ́tọ́ dárí tó ní múnkàrù nàkí sàsọ́nù láyé gbórí ẹnìkan ní ọ̀dárí sáré jẹ tàjá lọ́gbọ́n tí ó wíwẹ̀ ń gbórí ó sì gbọ́dọ̀ gbàgbé múnkàrù wà nàkírù wá bá a yọ jígà nísìn tá a bá fọ́ ìjìká rẹ̀ egungun àti mọ̀dùmọ́dù lábàá ń bẹ rọ̀kíbù wà àti ìdú sí wà tí ń kọ̀ọ̀kan ọ̀kíbù wà ń bí àti ìdú wà ń bí èyí ń kọ́sẹ́ rí èyí ń kọ́sẹ́ bú èyí rẹ̀ nìkan tó rí wọn rí amójútó náà bá kí ó pé alladhina yu'minuna bil ghaibi àwọn tó ní mẹ́ni pẹ̀lú kọ̀rọ̀ wọ́n náà fojú ara ẹ̀ ká pé Ọlọ́run lágbọ́dọ̀ ká ní mẹ́ni pẹ̀lú kọ̀rọ̀ àṣẹ Jìbìrìlù kọ̀rọ̀ ni Ọlọ́run fún rẹ̀ àárí Jìbìrìlù gan àárí àwọn màláíkà mú kára kírò àárí wọn ìdíwánu àárí ìdíwánu àkíwá àgbọ̀dọ̀ gbà tí wọ́n náà ka ìmánì rẹ̀ ọ̀rọ̀ ma torí nǹkan mẹ́ta ní ìmánì máa rọ̀ ma báwọn yẹn bá ń sọ̀rọ̀ ẹ máa kíyèsí wọn ẹ rí i pé ìmánì wọn lágbàá mi nǹkan mẹ́ta ìmánì la máa fi mo fojú ara mi rí ní olè dáhùn ọ̀rọ̀ tó wùyí ànímọ̀ orí sẹ́rí nítorí ìbẹ̀ni ìlú ṣe gírí yóò ní àní mo fẹ́ tí ara mi àní mo gbọ́ ọ̀rọ̀ kíní kọ́ mo wà ń bẹ̀ mo gbọ́ jẹ́ ń sọ báyìí ni kéèyàn rí nǹkan ìmọ̀ ní ọlágbà kéèyàn gbọ́ nǹkan ìmọ̀ ní ọlágbà nǹkan kọ́ wá kà á pé àní mo ka nǹkan mi nù wé báyìí mo kà á ìmọ̀ ní ọ̀rọ̀ mọ́ nígbà tó kàlùkùrá ní kọkà túnmọ̀ rẹ̀ ìmánì yóò sì gbọ́ wà sí yóò sì rọ̀ mọ́ wà sí wọ́n yóò kí múná sọ̀láta ìwọ náà ká ní ọba ká ìwọ náà pé ọyẹ máa kírun wà yóò tún náà sàkátà àbí kíni ọyẹ máa yọ sàká àbí má ràzá kí náà hún nínú tá a fún wọn ìwọ náà kọ́ yẹ kọ́ má yàhún Ọlọ́run sọ fún wọn máa ná nínú tá a bá fún wọn ìwọ náà máa ná nígbà tí wọn náà ká ẹ gbọ́dọ̀ máa ká nínú tí ó sun ìwọlọ ní kẹ́ máa kàlùkùrá ní kẹ́ máa lo tẹ́ bá ṣe kíni àmọ́ ń tọ́ bá rí yín lójú ẹbí àwọn àfẹ́sìn tọ́ kò dí mélòó báwọn ẹlẹ́ẹ̀kẹfà sẹ́rí àwọn ọ̀nà kan bẹ tí ma súnyàn lọ dí aburú ẹni a bá pè mùmínì gbọdọ̀ jìnnà sáwọn ọ̀nà náà àwọn ọ̀nà kan bẹ tí súnni lọ dí aburú ẹni a bá pè mùmínì yajib an yabta'ida ani turuki lati yuqiwa aturuku lati tuqiwa al-insana fil ma'siyah gbogbo ọ̀nà tí tí ọmọ èèyàn lọ bí ẹsẹ̀ èèyàn yà fún kọ̀dàrú mọ́ lójú pé níbi iṣẹ́ yín gbogbo wọn bí òmùtí ni wọ́n ìwọ nìkan lè mutí tó bá padà yá wọn fi lọ́ bó ti kó mẹ́ lọ́mọ sáré gbogbo àwọn ọ̀rẹ́ tó ní pátá gbogbo wọn ni wọ́n lálẹ́ àwọn ọ̀rẹ́ wọn bó ti yọ̀ǹda wọn lọ́mọ sáré ó ní ma bá wọn sọ̀rọ̀ ma yẹn búnú torí tí wọ́n bá ti pọ̀jú ọ lọ ó lè lápálára wọn ni wọ́n lápálára rẹ ó lè lápálára wọn ni wọ́n lápálára rẹ ìbádàlá gbogbo ọ̀nà tí sùn ẹ̀dẹ́bí aburú mùsùlùmí sá fún ni ẹlẹ́ẹ̀kejì nínú tí sùn ẹ̀dá aburú ẹyẹ ń ka díẹ̀ fún yín yẹn sáré ka díẹ̀ fún yín àwọn magasin kan bẹ wọn ò lọ́rọ̀ rí nú bí yẹn bá ń ka yóò dé yẹn bú ẹ̀ mọ̀rú àwọn magasin wọn àwọn fíìmù ìyàwó mi ń jọ́ tọkọ rẹ̀ fẹ́ ìyàwó rẹ̀ ní jẹ́ fíìmù lówó tó dídàkúdà nínú fíìmù wọn ti ń kọ bẹ́ẹ̀ nìkan ti ń yálè tó náà rẹ̀ ti ń yálè tọ́dẹ̀ ìyàlẹ̀ yẹn tó mú jẹ́ lónú rí pé akẹ́ni yìí sí láti ṣe èmi náà gbà bílẹ̀ yìí ti ẹlòmí ìwọlé ológun tẹ́tẹ́lẹ̀ inú fíìmù ló ti fọ́fẹ́ ìyàmọ́ ológun ọ̀rọ̀ àwọn ológun gan ti parẹ́ àwọn fíìmù ló yá mọ̀ wọ́n àwọn babaláwo nítumọ̀ mọ́ àwọn fíìmù là ń fíìmù pé babaláwo wà tọ́lá wọn ni wọ́n ṣe babaláwo àádẹ́rì pàwọn kan lọ bẹ̀ bùkátà wọ́n ṣe kí ni ìyá bá ti bẹ̀rẹ̀ sí wo fíìmù náà pé ọ̀rọ̀ bá ti dàrú ilé babaláwo ló wọ́n lọ ló fi jẹ́ pé àwọn fíìmù yẹn bí yẹn bá fẹ́ kéré wọn tó kó ń gbádùn ìyàwó kó ń gbádùn ọmọ wọn ọgbọ́dọ̀ jí wọ́n máa wọ́n fíìmù o tọ́lá àwọn fíìmù náà mú àlímù kala àwọn náà ń tréní àwọn èèyàn ni ó ibi wọ́n ń tréní wọn sílẹ̀ yìí náà rí wọn ilé babaláwo ibi àyàlè àmutí alọ́pàtí àwọ́sọ òhò sẹ́ni kọ́ mọ́ wo fíìmù kọ́ mọ́ lápá sí lẹ́mí ni
ẹ mọ̀ káwọn náà ń ti àwọn èèyàn ní wọ́n ń tírẹ́nì àwọn èèyàn ní nínú àwọn nǹkan tí téèyàn gbọ́dọ̀ sá fún làwọn fíìmù wọn níwà nínú téèyàn sá fún íńtánẹ́ẹ̀tì ìmọ̀ wọ́ lágbára o torí gbogbo ayé ló péjọ síbẹ̀ o ẹ̀mí sì ní ọ̀fẹ́ nǹkan bú wọn wò kọ́lá bọ́bá lò ní wo tó bá já síbẹ̀ gbù àwọn kọ́kọ́ wà kọ́kọ́ ná ṣètánì ó tún máa sẹ́ni méjì sọ pé tún wò ọ wà sún fóònù mẹ́gbẹ̀ẹ́ òní jẹ́ ní tọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káwọn kí ní íńtánẹ́ẹ̀tì ń burú gbogbo ẹni tí ọba mẹ́mí ẹ̀ lámúrè pé ní ṣiṣẹ́ bú ọ̀rọ̀ ọ̀run mẹ́ púpọ̀ bọ́ ọba rẹ̀ǹsẹ̀ bá pè wọ́n yọjú sí ọbọ̀ pọ̀ wọ́n yọjú wọ́n máa sẹ́ẹ̀dì kan sí kíní rẹ̀ bá ti wà lérí méèlì ní sísìn tó ti wà lérí íńtánẹ́ẹ̀tì sísìn gbogbo nǹkan kíkọ́ máa yọjú bádàlá àwọn nǹkan tí ti ní bọnú ẹsẹ̀ ọlọ́run ní ẹni íńtánẹ́ẹ̀tì wà ní ọba máa wo íńtánẹ́ẹ̀tì nísìn ó yẹ kó ṣe làákàyè kò sí pé ní haram kò sí pé ní halal kò sí sọ pé ẹ wò kò sí sọ pé ẹ má ṣe kí ni ẹ má wò torí nǹkan aburú àti dé dáadáa wọ́n já mọ́ ara wọn bẹ̀ aburú ò sí pé ní halal aburú kò sí pé ní halal dáadáa ò sí pé ní haram ọwọ́ kò lọ́wọ́ tó fẹ́ wò àti bí tí ọba tí ọlọ́tẹ́ lọ bára yìí ó kò lọ́wọ́ tó fẹ́ wò àti bí tí ń tó fẹ́ wọ́ bá tí ọlọ tẹ́lọ padà ra yìí lọ ìbádàlá nínú àwọn tí ìmọ̀ ẹran yẹn lọ́wọ́ láti sàbúrú àwọn olùfàkọ́ òṣò ọ̀rẹ́ bú àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹni ọba bá járì yóò jẹgbẹ́ kọ́ wá ní à wọ́n wà lẹ́ni tó lè bá sọ̀rẹ́ àfàwọn mutí lẹ́ni tó lè bá sọ̀rẹ́ àfàwọn ṣìnà lẹ́ni tó lè bá sọ̀rẹ́ àfàwọn tí ń lọ pàtí ọ̀sọ̀ọ̀sẹ̀ anilmari ila tas'al wa absir qarinahu fa kullu qarinin bil muqarini yaqtadi fa in kana da khairin faqarribuhu sur'atan wa in kana da sharrin fajannibuhu tahtadi ibadallah nínú tí ó sún ọmọ lọ́wọ́ tó bá ti ṣiṣẹ́ ẹbú kan ọ̀fẹ́ browse ọ̀fẹ́ wo tó bá jímà lórí ìjẹ́ Facebook kọ́ ìjà wo tó bá jímà dáàrù lórí Facebook bó ti gbé tó bá sí báyìí dé àwọn tí a ń yóò náà yọjú sí ọlẹ́ ẹ̀kan náà ni tọ́lá wọn náà lè yọjú tó ní pé wọ́n wo àbí wọn lè yọjú tí ó kàn wérí kí ní Facebook lójijì tọ̀ ó ti ṣiṣẹ́ ẹbú kan náà torí sẹ́rí lọ fẹ́ sí ó ti bára rẹ̀ ń di ṣe ẹbú in tó fi pa aburú tó wo wọn gbọdọ̀ sí tó bí ó ti parẹ́ ọlọ́ni innal hasanati yudhibna sayyiati dhalika dhikra ọ̀hún wo tán pẹ́tọ́ ọlọ́run ó sì lọ sí náfílà ráka méjì tàúbà pé kí ní tọ́ já wọnú nẹ́ẹ̀tì mi àfi kí n túbá lórí ẹ̀ ó sì náfílà àbí kọ́ lọ sí tìláwà àbí kọ́ sí sìkìfàr máa tíráì pé tíṣẹ́ ẹbú kan bá ti tọwọ́ rẹ wáyé iṣẹ́ rí ó sì kí ni يتلي اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين امين يا رب العالمين الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله عظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أدوك فلان جماعة إكيولون قبع النبي ومحمد وإنتم قومي إبرولون ìbẹ̀rù táà sí ní ìbẹ̀rù ọlọ́run ti sámú ti pàápàá ìtumọ̀ ní pé gbogbo tọ́lọ́run bá pa yín láṣẹ ẹ ṣe bó ti yẹ kẹ́ ṣe in tó bá kọ̀ fún yín ẹ jìnà sí bó ti yẹ kẹ́ jìnà sí mùsùlùmí ò sì gbọdọ̀ jáde láyà fi kó sí rí imani bí akíbàrí ó ti dá ló múra tó fi kó sí rí imani ibadallah ẹkú tó bá mi ẹlẹ́ẹ̀kejì kí n tó rán yín létí àwọn akẹ́kọ̀ọ́ kan tí ó sọ yín mọ́lọ́run tadakkurul maut
bẹ́ẹ̀ bá rántí pé kú ìyẹn ó sì máa súnmọ́ lọ́hùn ẹni tí ì bá rántí kú tó ní ayé làwọn wá àwọn ọjà ayé yìí débi kan náà kò ní bẹ̀rù Ọlọ́run o àmẹ́ni bá ti mọ̀ pé àhá gbogbo ń tá àkójọ yìí náà níjọ́ kan á sá sí kínní hádàlẹ̀ gbogbo owó tá a ní báńkì wọ́n là kúnjọ́ kan wọ́n mọ̀ sí tó bí ó ti lọ gbà ẹni tí ìbá ti ẹ̀rọ nú kò ní nílà ká ìná torí ẹni táwọn èèyàn bá kú lójú ẹ̀ tó bá nílà ká yọ mọ̀ pé ayé yóò nítumọ̀ ẹ bá ń travel lọ àwọn ń travel dáadáa tó bá di gbúù tí mọ́tò kan wá lásìdẹ́ntì tẹ́rùkú sọ wúú táwọn mọ́tò yóò kó bá ń pàkì ìtí ọjọ́ yín lójújù ni pé àwọn tí wọ́n rescue àwọn tó bá kú àpò wọn ni wọ́n máa kọ́ bọ̀ ó ti kú náà wọ́n sáré fẹ́ kówó ọ̀sẹ̀ ìmọ̀ pé tó bá fi lè kú ìgbésí ayé rẹ̀ ọ̀kẹ́ nìkan mọ́ dúkìá rẹ̀ lókù tí wọ́n máa dù kọ́ ọmọ á ṣiṣẹ́ dìgbà tó fi kú kì bá dáa fún ọ sọ pé owó tó bá ní tó bá ti tì síwájú owó tó ní èyí tó fi kọ́ mọ́sálásí èyí tó fi fọ́mọ òrukàn ló ń jẹ èyí tó fi ṣàánú opó èyí tó fi ẹran ọmọ tí ò lè lọ léèwé lọ́wọ́ tó fi lọ rí sùkú lọ tó rí lé kéwú lọ sọmọ fáwọn tó bá lálẹ́ kìá mọ́nà sọ́dọ̀ àwọn èyí tó fi sílẹ̀ ń gbogbo tó lérò wọn fi bọ́ sí síbí wọn fi yà jẹrẹ ọ jẹun àwọn ọmọ lọ́wọ́ náà kẹjà olówó dádì mi ni ìwọ ká jìyà àwọn tó ń wá ń jayé àlìkíyàmọ̀ tó wá burú fún bí ọlọ torí tó kójọ yóò fi ra ti àlìkíyàmọ̀ kalẹ̀ bọ́ bá kú sínú ilé ara rẹ̀ gan ọ̀rọ̀ pé president wọn pọ́n lé ní tọ́ bá kú sínú ilé rẹ̀ tíyàwó rẹ̀ bá wọn kò ti dákẹ́ yóò kọ́kọ́ dákẹ́ náà ọmọdé ó dákẹ́ wọ́n ní ẹtúlé náà kẹtọ́ ànọ́sì àkàn sọ president wọ́n ní ẹmọ́tí ànọ́sì pé wọ́n kó ẹgbẹ̀gbẹ̀ mo wọ́n máa kówó sí ẹtú náà sáà ní ìdí owó tàbá sí tán kankan wọ́n kọ́kọ́ palẹ̀ mọ́ property wọ́n palẹ̀ mọ́ owó wọn rí ọlọ́jì jáde láyé wọ́n ti palẹ̀ mọ́ owó wọ́n ti palẹ̀ mọ́ ìwé wọn ìbádàlá yíò ní ọmọ túmọ̀ pé o gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ ṣiṣẹ́ nígbà tó kú ikú mi ò nígbà àbí ta ni ikú dájọ́ fún tẹ́ gbọ́rí tí kú ara ti gbé fọkàn rẹ̀ balẹ̀ o ikú tí ó dìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fọkàn rẹ̀ àwọn táwọn pààyàn lè jọ yóò ká tó wá ẹgbọ́rí ikú tí ò nígbà tí ò lásìkò tí ò lọ́jọ́ o gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ tó dé bá ńgbà tó bá kú tán torí gbogbo tó bá dàrí ọ̀jẹ́ tiẹ̀ mọ́ àwọn gan fẹ́ kó tètè yá tó bá lówó lọ wọ́n fẹ́ kó yá toró ń disturb wọn tẹ̀tẹ̀lẹ̀ bádàlá ní ti sunni mọ́lọ̀nù bí wọ́n bá ti rántí pé wọ́n ó kú yóò máa yí píntín yóò máa ṣiṣẹ́ fún alkiyama ní ti súnmọ́ ní ọlọ́run ìbádàlá ziyaratul kubur ó yẹ kẹ́ máa bẹ sàárè wò yẹ kẹ́ lọ bẹ sàárè wò sàárè òun bí wọ́n máa tọ́jú òkú sí ohun tí jẹ́ mọ́sùwárì èèyàn lọ bẹ́ẹ̀ wò ní Ànábì wa Muhammad ó ní kuntu nahaytukum an ziyaratil qubur tẹ́ẹ̀tẹ́lẹ̀ mo ti kọ̀ fún yín pé má lọ bẹ sàárè wò mọ́ fazuruha ẹ má lọ bẹ sàárè wò fa innaha tudhakkirukum al-akhirah yóò ràn yín létí alkiyama bá dé sàárè ẹ̀rọ àwọn gómìnà àná wọ́n wà sàárè àbí bí kan ọ̀dá yín lójú ti yára dó ọ̀dá yín lójú ń bọ́ lọ́wọ́ president ìlú yìí sáni Abacha ńkọ́ president ìlú ìsáni tẹ́nìkan jayé táwọn eléyìí ní àwọn tó jayé jàwọn eléyìí lọ àwọn fìrí ó nà ní àwọn dà ọba dé sáré ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀rọ̀ àwọn tó ju ọlọ́rọ̀ àwọn tó kéré sí ogun wọn ti sunú ìpẹ̀lọ́gbà ó yẹ kó yí ọ pé obi tí wọ́n náà darí bọ̀nù ó lọ sí á ní ẹran tí ọlọ́run tí ó mọ̀ ọ́nà tí ọlọ́run pé lọ sáré ìjọ kan ìyẹn máa bẹ̀tẹ̀ wò ní máa ń yànà tí ọlọ́run ẹ̀rì jọta bá dé yẹn bá kú tàbá bẹ̀rẹ̀ sí gbogbo alágbàtí wọ́rọ̀ dúdún abá ti tó káàsì ó ti tán kọ̀yẹ́kẹ́ máa jìnà sí tẹ́ kọ̀yẹ́kẹ́ máa jìnà sí sàárè torí pé yóò máa rán yín létí alkiyama gbogbo àbí abájọ́ wọn láti alkiyama yóò máa ṣiṣẹ́ dìgbà tí ó pàdé alkiyama yẹn ni yóò sì máa sún ọmọ lọ́hùn iṣẹ́ tí ó mọ̀ pàdé alkiyama iṣẹ́ òun náà ni ó mọ̀ súnmọ́ ibadallah n tí mo ní súnmọ́ ọlọ́run tadhakkurul alkiyamati wa ahwalil akhirah kí yẹn máa rántí jọ́ alkiyama ìjọ tí ọmọ sá fún bàbá rẹ̀
ni ba mi ẹ̀yẹn ju ara yín yẹn ju ara mi yawmal qiyamati la malun wala waladun wala abuka wala ummun wala nasab. tó bá di ọjọ́ al-qiyama tí bàbá bá rọ́mọ yóò sàfọ́mọ rẹ̀ pé aha Isahak má di tiẹ̀ kún tèmi Ibrahim máa ń lọ sọ́ọ́lì jìnnà síbí yóò sá fún ní pátápátá torí pé iṣẹ́ ẹbú ti ń gbéhùn kèmọ́ ibi tí ó rí sọ́tì ẹ̀ sí ọmọ ọ̀gọ́dọ̀ wá pé dádì mi ò débí ọmọ gan sá fún bàbá wọ́n sá fún lọ́nà iná yawmal fasli kana miqata yawma yunfakhu fi suri fatatuna afwaja wa futihati as-sama'u wa sujirat al-jibalu inna jahannama ogo lè tọ́gì náà ma àbá ìrìn tí àwọn tọ́gì kí a máa bọ̀ ọlọ́ni lábì fi na fi ha àkọ́ọ̀bà àyímáyọ́dún wó ló ń bẹ̀ láyé dùkú na fi àbárdán wọn ò ní mú tó tuntun tó dá wọn ò ní mú ilá àmì mẹ́n omi gbóná àti wọnú wọ́jẹ̀ wọn mọ̀ mú jaza'an ń tọ́pá wọn mọ̀ nùjọ́ náà torí pé kí ni innahum la yarjuna wa kadhabu bi ayatina wa kulla shay'in ahsaynahu fadhuku gbàgbálì kí a máa wá a sì wí fún yẹn náà káyín fàdúkú ẹ máa jìyà lọ fala nazidakum illa ìyọ́ ma kún yà fún yín ni àwọn ẹgbẹ́ kan ó sì láfi wí àwọn ẹgbẹ́ kan ọwá kan ẹgbẹ́ kejì dáfà tó wí innal lil muttaqina àwọn tó wá bẹ̀rẹ̀ ọlọ́run ojú ìdíjọ́ náà hadaiqa wa anaba wọ́n wà náà aljanna pẹ̀lú èso náà di wa kawa'iba atraba àwọn ọmọge tó dá ní ọmọ lọ ní ọmọ bọ̀ wakasan di hako àwọn fita ti pan kasibe tó kún tí ó dùn wọ́n ma mú la yasma'una fiha lagwan igboku gbojaga wọn ní gbọ́ jaza'an min rabbika ata'an nto bá wọn munu njona lọ nto bá wọn munu ṣé bí lọ yà sí ní àbíbí baba na ti alkiyama bá wọn mo ro pé jin ṣe tí ó jin yà sí bí tí ó ní jin yà sí bí badallah ní parí khutba mi tí ó ní gun púpọ̀ ma njosu ke September ka wayi èyí tí wọ́n sì wọ́n kan àwa ti lọ́dún tàn sí inú Islam méjì péré lọ́dún wa ilé yóò ń àwẹ̀ jímọ̀ lọ́dún kẹta tó jẹ́ kéré àwọn àgbáyé 1981 ni wọ́n dálẹ̀ wọ́n láwọn mọ̀ sí idú salami alami ọdún àlàáfíà gbogbo ayé on the 21 September wọ́n sí ẹ̀sìn ti wá tẹ́lẹ̀ bá àlàáfíà dé ni àwọn onídìí ká sọdún àlàáfíà jójúmọ́ náà làwọn ń sẹ̀mí àlàáfíà àbí al-Islam amúlátara kíni assalam àlàáfíà ẹgbọ́n tọ́lọ̀ ń wí ni ọlọ́ni olóko ló fi sílímì gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí ọmọ ṣe ọkọ̀ wọnú Islam lódìndí inú àlàáfíà lódìndí wallahu alladhi la ilaha illa huwa al-malikul qudusu salamu al-mu'minu ọba tó fún wa ní Islam ní jẹ́ salamu ọba tó fún wa ní Islam kí ló kọ́ tiẹ̀ náà ọlọ́ tí wọ́n dàrú níta wá ṣe láyé Islam salam ló ti wá ọba tó fún wa ní Islam ní jẹ́ asalam ọba àláfíà ló ń gan fún rẹ̀ tọ́ba tó ọlọ́run tó wá níta bá dáyé o ẹ máa ké síra yín lọ bí salam wallahu yad'u ila dárí salam ẹ bá tún wà láyé gbogbo yẹn máa ké síra yín pé ẹ jẹ́ àpàdé ní dáru àlìjẹ́nà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wá ní tó bá dijọ́ àlìkíyàmà lahum dáru salam inda rabbihim ẹni kan máa lóhun dọ̀nù sàlámù táwọn tí ń bá yíbọ̀ kọjú ilé yìí wọn báwo ní bùkátà sí ọdún tí wọ́n ní kì í sọdún tí wá nínú tọ́lọ́n tá anábì ní a máa ṣe gan anábì ní ẹjẹ́ júwe fúnra yín bẹ́ẹ̀ bá fẹ́ràn ara yẹn ilé wà ní Jánnà àwọn sábẹ́ ní ya Rasulullah kíláàsì tá fẹ́ràn ara wa anábì ní afṣu salama fima bainakum ẹ sá ti máa sálámà síra yẹn máa pé salamu alaykum báwo bá kíra wa náà ní sí gbólóhùn assalamu aláfíà náà làbí ṣe gíní ẹ̀dàkùn sáfún èdè yíò mọ́ni Allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din wansurna nanu ibadaka al-muwahhidin Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله رب العالمين. الصلاة عباد الله إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. أقيموا الصلاة.